Allah. njọ́ kan làwa náà ó sì ṣe tí ò ní gbà mọ́. Allahu akbar. ọlọ́run ó wọlé ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. èyí tí a wá jókòó fún lẹ́ni yìí ọlọ́run ó jẹ́ ó gbà fún wa. Amina. àtúnṣe mi. Àmín. èyí tá a la fẹ́ ṣe lọ́dún yìí náà láti ṣe yìí. Bẹ́ẹ̀ni. àbí gbogbo asáré òkè asáré jísàlẹ̀. lẹ́kṣọ̀ ọ̀hún náà nìyí. ti ń tán lọ díẹ̀díẹ̀. ọlọ́run wọlé ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. oríire wa ọlọ́run yí ọ kalẹ̀. àmín. oríire wa ọlọ́run yí ọ kalẹ̀. àmín. àárín àwa pẹ̀lú ọlọ́run má jẹ́ ó dàrú. àmín. wọlé ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. síwájú ọ̀rọ̀ mo kí àwọn àfa ńláńlá tí wọ́n wà ní ìkàlẹ̀. ó bẹ̀rẹ̀ láti orí ẹni tó jẹ́ chairman gbogbo Council League of Imam and Alfas ti etí ọ̀sán mi dáadáa yín ọlọ́mọdé ó bàjẹ́. àmín. dáadáa yín ọlọ́mọdé ó bàjẹ́. àmín. dáadáa yín ọlọ́mọdé ó bàjẹ́. àárín ẹ̀yin àtọ́lọ́hún ọlọ́hún ní jẹ́ ó dàrú. àmín. ọlá ṣáájú ẹ̀dá Muhammad. sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà mo wá lọ sọ́dọ̀ bàbá àdínì. náà. mo yẹ kí bàbá tọ́lá àdínì nìyí. bẹ́ẹ̀ ni. òun náà látún kí. bàbá kí àwọn àfáàtì à ń ṣe àdínì. àwa kí bàbá àdínì yẹn fún rẹ̀. gangan. dáadáa yín ò ní bàjẹ́ o. àmín. dáadáa yín ò ní bàjẹ́ o. àmín. dáadáa yín ò ní bàjẹ́ o. àmín. gbogbo bẹ́ẹ̀ tí ń ṣe náà ẹ bá yọ́nú Ọlọ́run pàdé. àmín. ẹ bá yọ́nú Ọlọ́run pàdé. àmín. ẹ sì láṣeyọrí. Àmín. ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. ọlá la hawla wala La quwwata. quwwata. illa billahi al-aliyyi al-azim. mo wá kí bàbá wa imam tí ó jókòó lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún mi. Ọlọ́run kó ṣe dáadáa fún yín o. àmín. Ọlọ́run kó ṣe dáadáa fún yín o. àmín. bí wọ́n bá pè yàn ní imam èèyàn ńlá ni. Allah. torí wọ́n mú yàn láṣáájú nù. anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. òfin àjẹ ìmáàmù lọ́dọ̀ rẹ̀ ló ti wá. Bẹ́ẹ̀ni. òun lọ sọ pé kún ìmáàmà. ja'aluka. bí wọ́n bá pè ọ́ pé ọ wá jẹ ìmáàmù wá jẹ àìdù torí ẹrù ẹ̀ṣẹ̀ ni. wọ́n lọ ṣáájú fọ́mùtí. wọ́n lọ ṣáájú fún ní jìbìtì. wọ́n lọ ṣáájú fún apààyàn. kódà ọmọ yahoo gan tó tò lẹ́yìn rẹ̀. Bẹ́ẹ̀ni. ọlọ́run ní jẹ́sẹ̀ náà wọ̀ yín lọ́rùn o. àmín. ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. ọlá la hawla wala quwwata. Illa billahi al-aliyyi al-azim. mo wá kí àwa jàmọ́ ọkùnrin mo kí wa lápapọ̀ dáadáa tó ṣe fún wa ọlọ́mọdé ó bàjẹ́. Amina. ọlá nàbí wa Muhammad. Sallallahu alayhi wa sallam. lẹ́yìn náà mo wá kí àwọn ìyá wa àwọn ni elétò ẹ̀sìn àìrí bàbá alásàlátù Rárá. ìyá alásàlátù là á gbọ́. Bẹ́ẹ̀ni. àbíyàn bá di bàbá alásàlátù ó ti ráàyè tán pátápátá nù. Kó máa kọ òwe ẹgbẹ́. ó ti ráàyè pátápátá kódà yóò máa báyàwó ẹ̀ hàn. ewédú torí wọ́n ti rìtáyà ń bí iṣẹ́. Ọlọ́run ṣọ́ wa ń bẹ̀. ọlọ́run kó wọlé ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. gbogbo ẹ̀yin bàbá wa dáadáa yín ò ní bàjẹ́ o. àwọn tó wá rẹpísẹ́ǹtì onírù abẹ́ ọlọ́run dáadáa yín ò ní bàjẹ́. Amina. a fi àdúrà ránṣẹ́ sí onírù náà dáadáa rí ò ní bàjẹ́ o. Amina. kò ní mà padà sí aburú o. Àmín. ìlú ò sì ní dàrú ma lọ́wọ́. Àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. wọ́n wá padà lọ́dọ̀ àwọn ìyá wa ẹ ṣe àmín lẹ́ẹ̀mẹ́ta kí n fi ṣàdúrà. Àmín. Àmín. Amina ya Allah. ẹ jèrè àwọn ọmọ yín o. àmín. ẹ jèrè àwọn ọmọ yín o. àmín. ẹ jèrè àwọn ọmọ yín o. wàhálà yín ò ní já sásán o. wàhálà yín ò ní já sásán o. ọ̀làlá haúlà. Wala quwwata illa billahi al-aliyyi al-azim. tọ́
èyí tó kàn nísìn ni kí alájà Má lọ síbi. wa alájà wa Rashida. alájà wa tí wọ́n gbàlejò wa. Alájà Rashida tó jẹ́ aṣíwájú ní local government wa yìí wàláhì bí Alájà Rashida wa wà yìí ó dáa púpọ̀. ó dáa. orírun ni Allah. orírun ni kí lẹ fẹ́ pẹ́ ní ìdí tí ò ní ṣe fún yín kò sí ń tẹ́ ní ìdí tí ò ní fún yín Alájà wa Rashida dáadáa yín ò ní bàjẹ́ amina. ẹni jábọ́ amina. ẹni dẹni àná amina. ẹ sì ní parẹ́ máyé lára amina. ipò ọkùnrin òun ni Alájà Rashida wà bẹ́ẹ̀ ni sà. ó sì ń pàṣẹ tọkùnrin ó pa anybody ò sì gbọdọ̀ má tẹ̀lé Ọlọ́run nígbàṣẹ náà lẹ́nu rẹ̀ Àmín. ó máa rí àṣẹ náà pa àmín. ó sì láṣeyọrí láàyè tó wà yìí àmín. bọ́ ọ bá ti ń kúrò ní chairman local government pẹ̀lú ògo Ọlọ́run ààyè tó ga jù bẹ́ẹ̀ lọ Ọlọ́run ó tún gbé ọ sí. Àmín. ọlá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlá inna atayna. bisimilahi rahmani rahim. inna atoyinaka al-kawsar. fasalli li rabbika wanhar. inna shani'aka huwa al-abtar. Àmín. ibi à ń lọ kò jìnnà. Kindness to humanity. àwa tí ibi à ń yà ló fẹ́ pọ̀. Bẹ́ẹ̀ni. fadali ya ṣe. أعوذ بالله من الشيطان الرجيم bisimilahi rahman rahim. بسم الله الرحمن الرحيم masha allah. وآت ذا القربى حقه allah. والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين kánò. كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا وكان الشيطان لربه كفورا ẹ jẹ́ apariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. gbé ọwọ́ rẹ méjèèjì òkè ó fi pariwo Ọlọ́run. abẹ́ Ọlọ́run kádàrá burú méjì ó kò lé wa lórí. آمين èyí tí ó jẹ́ ẹ̀sìn ọ̀rọ̀ wa ní ọ̀sán yìí ni pé gbogbo wa náà la ríra wa yìí a sì mọ̀ pa àjùra wa lọ tìjàkadì kọ́ Ọlọ́run fún rẹ̀ ó ní fadalallahu ba'dakum ala ba'din. درجات Ẹ́n? ليتخذ بعضهم بعضا سخريا Ọlọ́run ní kẹ́nìkan ó lè ṣiṣẹ́ fúnra wọn ni o. ليتخذ بعضهم بعضا سخريا àfihàn jura yín lọ kẹ́nìkan ó lè sọmọ sẹ́fẹ́ nìkejì. ورفعنا بعضكم لبعض درجات Ọlọ́run la gbé yín ga jura yín lọ. Ẹ́n? ليتخذ بعضهم بعضا سخريا ليتخذ بعضهم بعضا سخريا Ọlọ́run la gbé yín ga jura yín lọ o ẹ jura yín lọ o. àwọn tí wọ́n wá ju àwọn kan lọ́hùn kí wọ́n ó hùwà apá wọn ju wọn lọ. ẹ fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn ẹ ṣe dáadáa sí wọn. ọ̀ranyàn ni bí bàbá àdínì bá ń lọ òde bàbá àdínì kọ́ ni ó gbé báàgì owó ẹ̀ lọ́wọ́ Rárá. ẹnìkan gbọ́dọ̀ bá gbé e. Bẹ́ẹ̀ni.
bá a fà bá bọ́ bí a bá pàṣípò òrùn tó ẹ fẹ́ kírun mọ́sálásí bá a fà bá ti ń bọ́ bàtà lẹ̀ kọ́ máa kéwù rẹ̀ kọ́ tètè kó bàtà rẹ̀. Bí chairman local government bá ń bọ̀ lọ́ọ̀kan gbogbo àwọn tó jẹ́ clerk àbáwọn officers kan ń bẹ̀ wọ́n gbọ́dọ̀ dìde nàró. ورفعنا بعضهم فوق بعض درجات. Ọlọ́run láàfin jura yín lọ o. Fadal. ورفعنا بعضهم فوق بعض درجات ليتخذ بعضهم بعضا سخريا. Ọ̀rọ̀ pé ẹnìkan jẹ́ nìkan lọ gbogbo ẹ̀yìn nìkan. Àparò kan ò ga jù kan lọ. Àparò kan ò ga jù kan lọ. Àfẹ́yí tó bá gorí ebè. Àfẹ́yí tó bá gorí ebè. Ebè pọ̀ nílẹ̀ yàtọ̀ yòókù náà ó gùn. Àbí. ليتخذ بعضهم بعضا سخريا. Gbogbo doctors àbáwọn professors tí wọ́n bá ń bẹ ní local government yìí bí Alhaji Rasheeda bá ń sọ̀rọ̀ lọ́wọ́ wọn ò gbọ́dọ̀ gbé. Ọ̀ndà àwọn náà wà. ليتخذ بعضهم بعضا سخريا. Bípo bàbá àdínì ṣe wá lágbára tó típo Alhaji Rasheeda lágbára tó kí la ní wọn ó fi ṣe kí wọn ó fi ṣàánú. Àánú ni ẹ gbọ́dọ̀ fi ṣe. O ò lè jó lówó lásán kí wọ́n kàn máa pè ọ́ ní bàbá olówó. respect rẹ. Ò ní níyì. Kí wọ́n má rí àwọ̀ owó kí wọ́n má rí ṣe sí olówó kí wọ́n má rí ìhùwà sí olówó lọ́wọ́ ẹ̀. ليتخذ بعضهم بعضا سخريا. A fi yín jura yín lọ nínú àwẹ̀ yìí bí wọ́n ti ń pariwo tó Nàìjíríà. Àwọn míì ń bẹ tó yẹ pé wọn ò gbọ́dọ̀ sọ̀rọ̀. Gbogbo nǹkan Ọlọ́run kó tì wọ́n. Wàláì. Àwọn ò gbọ́dọ̀ ṣàròyé rárá pé nǹkan kan ń lọ níbi kankan. ليتخذ بعضهم بعضا سخريا. A gbọ́dọ̀ Ọlọ́run ní ọ̀dọ̀ ran àyàn ẹ fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn. وآت ذا القربى حقه. Àwọn tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ilé rẹ lọ́tún tí ń bẹ lósì wọn ò lè jẹ sàárì torí kò sí nǹkan tí wọn ó fi jẹ. O sì wo lé wọn lóru owó bí wíńdò lé wọn lóru wọn ọ̀tán ná. Kódà wọn ọmọgbẹ́ ẹnìkan ń jẹ sàárì nígbà tí ò sí ná tí wọ́n dà. Ẹ̀tọ́ rẹ bílẹ̀ bá mọ́ni kọ́ lọ bá wọn. Mo wo lé yín lóru ẹ̀tán ná ẹ̀ jẹ sàárì ni. Bẹ́ẹ̀ náà ló dẹ̀ ṣe ń jó ní tí mo wò bẹ́ẹ̀ náà èyí ti jẹ́ ẹ̀ jẹ sàárì wọn ni kò sí ní tá a dá o. Àní ná tá a dá o. Ẹ̀tọ́ rẹ ni pé kó wá padà lọ bá wọn padà ntí wọn ó fi máa sínú ntí wọn máa fi jẹ sàárì ó gbọ́dọ̀ provide ẹ̀ fún wọn. وآت ذا القربى حقه. Orí olówó má jà á kótó má jà á gegele ajẹ́nu owó ẹ̀ ní o. Wàláì. Tí ọba sí ibi òun pẹ́ kó tó kó kànga. Ibi ọba rí oko sí. وآت ذا القربى حقه. Ààyè tó o bá wà ntọ́lọ̀ ń ṣe fún ọ dúpẹ́ lórí ẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé wọn bá ti tètè ọmọlúwàbí mo ní. وآت ذا القربى حقه. A fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn. والمسكين. Pàápàá jùlọ àwọn tó yẹ pé wọ́n jẹ́ tálíkà wọn ò rí nǹkan kan jẹ. والمسكين. Nígbà tí ò tí ì sáwẹ̀ bí wọ́n bá jẹun láàárọ̀ wọn ò ní rí tọ̀sán jẹ talẹ́ náà wọ́n sáré káàkiri wọn tó jẹ. والمسكين. وابن السبيل. Ọlọ́run láwọn arúgbó tí wọn ò lágbára mọ́ ẹ tọ́jú wọn. وابن السبيل. Ibùdó sẹ́bí làwọn àgbàlagbà tó ti fi irun dúdú ṣiṣẹ́. Apá àwọn ọ̀wọ́ akásẹ̀ kankan mọ́. Nígbà wọ́n dàgbà ẹ tọ́jú wọn. وابن السبيل. Ẹ tọ́jú wọn. ولا
تبذر تبذيرا ولا تبذر تبذيرا ولا تبذر تبذيرا ولا تبذر تبذيرا. Ọlọ́run bẹ́ẹ̀ bá lówó ńlọ́wọ́ ẹ má nánà á pa o. لا تبذر تبذيرا. Àwọn àṣà yẹn wà láàrin yín bí báyìí. Òkú tó ti kú láti bí ọdún 5 ẹ pẹ́ yí ẹgbẹ́ rẹ̀ padà. Ṣé ń gbẹ dénú sàárè ṣe ẹ bá ń bẹ̀ mọ́? ولا تبذر تبذيرا. Gbogbo ọ̀nà ká máa náwó ranù owó tí ò yẹ tí Ìsìláàmù takò a gbọ́dọ̀ bá Mùsùlùmí ń bẹ̀. ولا تبذر تبذيرا. Olórin kó lórin ọmọ kìyìn ọ̀ya yín lára. láti kó lè lórí. Kẹ́ ẹ máa kó fún un àbí bẹ́ẹ̀ni. ẹ máa kó fún ẹ ọ̀kan lọ rèé tó náírà jọ́njọ́ òní. Ó mú gbogbo ó sọ di chéènì. 1,000 naira ó sọ di séènì ó wá gbé kọ́. olórin náà lọ́rùn. Allahu Akbar. وآت ذا القربى حقه. Ọlọ́ni ẹ fáwọn èèyàn ní gbogbo ntọ́lọ̀ ń bá fún yín ẹ fún alẹ́tọ̀ wọn tí ń bẹ ń bẹ. والمسكين. Bọ́bá jẹ́ ìlú wa tá a wà lókè lọ́hùn ilẹ̀ Haúsá ni gbogbo wa á jẹun papọ̀ ní bá a ṣe pọ̀ tó yìí oúnjẹ àpapọ̀ là á jẹ. bẹ́ẹ̀ni inú tírè lágbèsè. àjẹ́ ní jàmá. Wọ́n ó tó tirẹ̀ lọ ní kárin kálukú ó sì máa jẹ tiẹ̀ ń bẹ kódà o ò nídìí pé wọ́n mọ̀ ọ́ rí wàláì. o ò sì nídìí kọ́ ẹ̀sẹ̀ máa kíyàn o ò nídìí kọ́ ọmọ yẹn rí ń bẹ̀. Wọ́n ó gbóúnjẹ kalẹ̀ ní kálukú ó jẹ́ وآت ذا القربى حقه. ní abá sálámà lé olówó kan lẹ́kọ̀ọ́ ń bí nísìn tó sì ń jẹun lọ́wọ́ oúnjẹ yóò gbé lórí tébù yóò sì gbé sábẹ́ abẹ́ tébù. وآت ذا القربى حقه. Ọlọ́ni ẹ fún àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn tí ń bẹ lọ́wọ́ yín. والمسكين. Ẹ tọ́jú àwọn aláìní. وابن السبيل. Àwọn àgbàlagbà tí ń bẹ láàrin yẹn ẹ tọ́jú wọn. ولا تبذر تبذيرا. Ẹ gbọ́dọ̀ nánà kúnà o. إن المبذرين كانوا إخوان الشياطين. Ọlọ́run lẹ́ni tó bá nánà kúnà ọmọ ìyá èṣù ni. كانوا إخوان الشياطين. Allah. وكان الشيطان لربه كفورا. Ọlọ́run ní èṣù tí mò ń ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ fún yín ó ti kọjá ààyè rẹ̀. وكان الشيطان لربه كفورا. Èṣù ti ṣàìmoore sẹ́mi Ọlọ́run. لربه كفورا. Masha Allah, Masha Allah. وكان الشيطان لربه كفورا. Bá a bá wò ó dáadáa gbogbo ohun tí ó yẹ ká bára wa sọ ń bí náà nìyí ẹ jẹ́ àjọ ṣàánú ara wa. Ẹ bá mi ṣe special alámúnẹ̀sẹ̀rá kan bá a ti ṣàlàṣà ká fún Alhaji Ahmed Tinubu lórí gbogbo àníyàn tó ní kọ́lọ̀ wọn má bà àníyàn rẹ̀ jẹ́. àmín. àṣà alámúnẹ̀sẹ̀rá ìwọ tó o bá máa bá wa ké mbẹ̀ ìwọ tó o bá sì máa sàmí ilẹ̀ Yorùbá lẹ́wà ilẹ̀ Yorùbá lẹ́wà ẹ̀yin Yorùbá náà ni àbí àbí imam àbá Yorùbá kọ́ yìí a sọ̀rọ̀ ànádòmí ìkójúmọ́ tó mọ́ Olúwa o. Allahu Akbar. Yorùbá náà ni bàbá láàmú ní ọ̀la làámú èmi ọmọ ìwé Yorùbá ni. ṣé òun náà jóni ni àbá àbí àbọ̀là. bàbá tún lálọ́. àbẹ́yẹn ṣeré máa tara ẹ̀ jẹ́ ẹ bá wa ẹ jẹ́ ká jọ sí alámúnàṣẹ́rá yẹn alámúnàṣẹ́rá. Tinubu ló ní Allah.
ọlọ́run ó wọlá nẹ́bí wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run ó fún un ṣe amina. ọlọ́run ó fún un ṣe amina. ìwọ̀nba respect tí wọ́n ń fún wa ní ìsìn bẹ́ẹ̀ni. ńgbà wa náà jẹ́ president ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn tó ń ṣèjọba wọn ò lákàkún wa ẹ bá bínú ẹ bínú lọ́wọ́ ara yín tá a mọ̀ yín rí ẹ̀yin lẹ́ mọ̀ ṣùgbọ́n ní ìsìn táwa náà wá wà lórí ìjọba ọlọ́run yìí ọ́ láṣeyọrí amina. ọlọ́run yìí ọ́ láṣeyọrí amina. ọlọ́run yìí ọ́ láṣeyọrí Àmín. torí kọ́ láṣeyọrí ni iyì tí ń bẹ lára èmi àti wọ́ Allah. èèyàn ti wá nìyẹn. bismillahir الرحمن rahmanir rahim. الرحيم ورفعنا لك ذكرك 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 ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب آمين. tó Masha Allah fọdù. لينفق ذو سعة من سعته. ọlọ́run ní bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ ẹ̀ náà bẹ́ẹ̀ bá ní. لينفق ذو سعة من سعته. bẹ́ẹ̀ bá lówó lọ́wọ́ ẹ̀ náà. لينفق ذو سعة من سعته. ومن قدر عليه رزقه ẹni a bá sì gan owó náà lé lọ́wọ́. فلينفق مما آتاه الله. lórí ìwọ̀n abata fún yẹn náà kọ́ náà. فلينفق مما آتاه الله. ìwọ̀n abata bá fún ọ ọlọ́run ní ọ̀nà ń bẹ̀. لا يكلف الله نفسا إلا ما آتاها. lẹ́rù tó jórí ẹnìkan lọ àgbékọ́yìn lọ́rùn o. سيجعل الله بعد عسر يسرا. سيجعل الله بعد عسر يسرا. ọlọ́run ní èmi ọlọ́run ọba ní òun ò pé ó tó fún ọ lónìí tó bá dọ̀la yóò tó. سيجعل الله بعد عسر يسرا. Allah. سيجعل الله بعد عسر يسرا.